A kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ yahoo 54 lọ́wọ́ àwọn EFCC ti tẹ̀ nílùú Ìlọrin o. Kò dín ní géńdé èèyàn 54 tọ́wọ́ àwọn àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic, Financial and Criminal Commissioner EFCC bá láwọn ìlú ìgboro Ọ̀fà o ní ìpínlẹ̀ Kwara ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́bọ̀ oṣù kẹwàá ọdún 2024 yìí wọ́n ní jìbìtì orí ayélujára tí wọ́n ń pè ní yahoo làwọn ọ̀dọ́ náà ń ṣe o. Nínú àtẹ̀jáde kan tí alukoro EFCC ọ̀gbẹ́ni Délé Oyèwọlé fi léde ní ìlú Ìlọrin tó tẹ oníròyìn lọ́wọ́ ló ti ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn afurasí ọ̀daràn tí wọ́n mú náà ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ wọn. Ìwà gbájúẹ̀ ni wọ́n ń lù lórí íńtánẹ́ẹ̀tì. Ó ní àwọn inú ilé tí àwọn afurasí náà farapamọ́ sí lọ́wọ́ ti tẹ̀ wọ́n o. Lásìkò tí ọwọ́ tẹ̀ wọ́n, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì 9, ọ̀pọ̀lọpọ̀ fóònù ìgbàlódé, kọ̀ǹpútà àgbélétẹ̀ àtàwọn nǹkan míì tó lòdì sí òfin ni wọ́n bá ní ìkáwọ́ wọn o. EFCC ẹ̀ka ti ìlú Ìlọrin tó ṣiṣẹ́ náà ti taari àwọn afurasí ọ̀daràn yìí sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ fún ìwádìí tó lóòrìn kí wọ́n lè fi ojú wọn ba ilé ẹjọ́ láìpẹ́ yìí. Tí ẹ bá gbàgbé, láàrin ọjọ́ kẹta sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2024 yìí ọwọ́ àjọ ọ̀hún tẹ àwọn afurasí alùjìbìtì lórí ayélujára tó ń lọ bí 100 kan níye nígboro ní ìlú Ìlọrin tí ń ṣe ìlú fún ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ti kọ́wọ́ pẹ̀yìn ìjẹ́jọ́ níwájú adájọ́ o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.